Ẹ káalẹ́ gbogbo ọmọ káàrọ̀ jèrè, a lè máa pẹ́ lórí ìtètò tálẹ̀ yìí. Ẹni ìwé àkókò mọ bó ṣe ń lọ. Ní tí mo fẹ́ sọ ni pé àwọn ààrẹ àtijọ́, àwọn ọba, àwọn ààrẹ àtijọ́, Ọbásanjọ́, akíyí o, akíyín sà, ẹ kú akitiyan, ẹ̀dẹ̀ kú gbogbo ẹ̀ náà. Ó yé wa, àgbọ́yé púpọ̀ nù tẹ́ sọ. Àmọ́ sà, wọ́n ní ohun tí ò dá kò dá, kò lóko méjì, kò dá náà ni. Ẹ jọ aláti sọ ojú abẹ́ ń kò. Mo dẹ̀ fẹ́ fi bí ìkan gbogbo wa, ẹ má bínú jàre, láti ṣe kankan báyìí ní kí máa bá a wọlé sí i. Ìyá wọn ti wọlé, okay, a ti gbọ́. Yes, okay. Ẹ má bínú láti sáré ṣe nǹkan ní máa gbé wọlé sí i. Kí ló ń ṣe kíní yìí náà? Ṣé mo ṣe lánàá? Ẹ má bínú, ẹ fún mi ìṣẹ́jú kan. Sà, mo fẹ́ kí ẹ rántí kíní kan ní sà. Tó yẹ mo ṣe dìde ṣe ètò alẹ́ yìí. Gbogbo ẹni tí bá nẹ̀wò tẹ̀ bá pè fún kó dé àwọn ọ̀dọ́ àwọn ààrẹ àtijọ́ Ọbásanjọ́. Sà, ká má fa ọ̀rọ̀ púpọ̀ fọ̀rọ̀ gùn lọ títí. Ẹ̀yin lẹ gbàgbára lọ́wọ́ àwọn ọba wa o. Abẹ́ ti gbàgbé sà. Ẹ jẹ́ ká rán ilé tí. Sà, ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ̀rọ̀ yìí. Wọ́n ní ohun tí ò dá kò dá, kò lóko méjì kò dá náà ni. Ìgbésẹ̀ tẹ gbé tẹ fi ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ sáwọn ọba wa sà. Kò sunwọ̀n sà. Bàbá rẹ̀ ti ṣe bẹ́ẹ̀. Ẹ ń fi àwọn ọba wa wọ́lẹ̀ wájú àwa aráàlú. Àwọn alálẹ̀ kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ṣe kọ́ gbogbo wa sà. Kì í ṣe rárá ni sà. Ọlọ́run má jẹ́ ara ṣìṣe. Ìgbésẹ̀ yẹn sà kò bá mu rárá ni sà. Kò bá mu rárá. Kò sí bá ṣe lè sọ ojú pé kò bá mu. Mo dẹ̀ fẹ́ ẹ sọ kíní kan máa gbọ́ ọ̀rọ̀ tẹ̀sán sí i, máa fi àwọn àpẹẹrẹ ìdí tẹ́ pé ọ̀rọ̀ yẹn, ẹ̀yin ni ẹ gbé ìgbésẹ̀ tí àwọn ọba òfin ní agbára lọ́wọ́. Ẹ̀yin lẹ gbé ìgbésẹ̀ yẹn nígbà tẹ wà ní ipò ìjọba. Mo dẹ̀ máa fi àwọn àpẹẹrẹ kíní ọ̀hún hàn yín. Kẹ́yìn náà kẹ́ka wò. Àtúntò wà, àtúnṣe ti wá wà báyìí lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká gbọ́ tẹ máa sọ lé náà. Ẹ jọ̀ọ́ o. Ẹ̀yin lọ́balọ́ba orí adé, mo kí yín kú jókòó. Ẹ ṣe tẹ wà ń bí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan. Ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà, kò sí ọba náà ó ń láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì. Ẹ dìde. Ọlọ́run má jẹ́ ara ṣìṣe. Ọlọ́run má jẹ́ ara ṣìṣe. Ààrẹ àtijọ́, Ọlọ́run má jẹ́ ara ṣìṣe. Ọlọ́run má jẹ́ ara ṣìṣe. Ìgbésẹ̀ tẹ gbé mi sà kò gbẹ́nu láti sọ. Àmọ́ àwọn ọmọ atọ́bọ̀ lẹ́yìn sà, aláti ṣe àpẹẹrẹ fún wọn. Àpẹẹrẹ tẹ gbé kalẹ̀ yìí kò bá mu sà. Kò bá mu rárá ni. Mo dẹ̀ máa ṣàlàyé díẹ̀. Bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ sí àwọn ọba wa. Kóhùn kó dà tó yẹ pé wọ́n bá bẹ́yìn nú sà. Ọ̀rọ̀ ẹ̀yìn kùlé, ọ̀rọ̀ abẹ́ aṣọ tẹ bá nǹkan tó bá fà á tí wọ́n bí yín nú. Ẹ sọ lẹ́yìn. Ṣé bẹ́ẹ̀ náà lẹ sọ pé kí àwọn èèyàn wájú tó bá lè tẹ̀yìn àwọn àdọ̀bálẹ̀ fún yàn. Gbogbo yẹn ló yẹ kó irú nǹkan bẹ́ẹ̀ ló yẹ kẹ́ ti ṣe. Ààrẹ àtijọ́ Ọbásanjọ́. Ẹ ń kọ́ àwọn ọmọ wa pé kán fi àwọn ọba wọ́lẹ̀ nìyẹn kò dẹ̀ sunwọ̀n. A lè fi orí adé wa ká fi wọ́lẹ̀ wájú àwọn àjèjì. Nǹkan tá à ń ṣe nìyẹn. Àwọn tó ń pè tẹ́ ń pè ní president tó ń pè ní gómìnà. Àwọn àjèjì wọ́n dìídì gbéra wọn sórí wa ni. Ẹ tún wá ń fọwọ́ sí.
bẹ́ẹ̀ ṣe ń ṣe ìsà mo dẹ̀ fẹ́ ká kíní kan fún yín ẹ jẹ́ ká tẹ̀síwájú díẹ̀ máa ká kíní yẹn fún yín. ṣé ẹ ríran àwọn bá rẹ́rìn àwọn kan wù kílẹ̀ ń sukúrú ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ ṣé ẹ gbọ́ nílẹ̀ káàárọ̀ oòjíire nǹkan méjì là ń bọ̀wọ̀ fún among others age ọjọ́ orí àti ipò gómìnà ní ipò tójú tí ẹ ní ọba lọ nígbà tó bá ṣe ń ṣe gómìnà. ẹ jọ̀ọ́ kí ni díẹ̀ tí ó ṣe jẹ́ bẹ́ẹ̀ sà ẹ jọ̀ọ́ kí ni díẹ̀ tí gómìnà ṣe ní agbára ju àwọn ọba lọ kí ni díẹ̀ sà ẹ lè ṣàlàyé ẹ̀ fún wa sà ìyẹn màá fẹ́ bí yín yẹn sà ẹ jẹ́ ká tẹ̀síwájú múlẹ̀ má fi hàn yín bí tó ti gbé jáde tó ti gbé jẹyọ ó tọwọ́ yín wá sà ó tọwọ́ yín wá sà ó ti ọwọ́ yín wá bẹ́ẹ̀ ṣe fi àwọn ọba wọlé sà ẹ fi gbogbo ilẹ̀ Yorùbá ẹ fi wọlé kò dẹ̀ sunwọ̀n sà ọmọdé ni mí sà a lè ń wò yín lókè ni àmọ́ ìgbésẹ̀ tẹ́ gbé yìí ẹ fi gbogbo àṣà wa ìwà wa fi wọlé bẹ́ẹ̀ ṣe sọ pé àṣàgbá àṣà wa lárugẹ ìgbésẹ̀ tẹ́ gbé yìí kò gbé àṣà wa lárugẹ sà ẹ fi àwọn ọba wọlé kò dẹ̀ sunwọ̀n sà láti sọ bó ṣe wà òtítọ́ korò aláti sọ bẹ́ẹ̀ kì í ṣe ìbínú kì í ṣe ìjà àmọ́ aláti sọ sà torí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn àwọn lè kọ́ ìwà yìí àwọn lè wo ìwà yìí fi ṣe ìwà kù kò dẹ̀ kó wáyé bẹ́ẹ̀ sà ẹ jẹ́ ká tẹ̀síwájú. tó bá ṣe gómìnà mọ́ even ìgbà tí mo ṣe president mo ń dọ̀bálẹ̀ fọba ṣùgbọ́n tí n bá wọ yàrá ọba ó dọ̀bálẹ̀ fún mi. bẹ́ẹ̀ ṣe sọ ń bẹ̀ yẹn tí wọ́n bá ṣe nǹkan tó bá bí yín nú ẹ sọ lẹ́yìn abẹ́ aṣọ ni ọ̀rọ̀ tí ẹ gbé síta yìí sà tó bá yẹ pé nǹkan tó bí yín nú mi ò mọ tó fà á tẹ́ fi bínú sọ̀rọ̀ sí wọn bẹ̀ yẹn àmọ́ ẹ̀ ń fi ọba wọlé wájú wa. ẹ rántí gbogbo àwọn ọmọdé náà wòye ìwà tí àgbà ń hù lọ́mọdé ń fi wò kọ́ ṣe kì í ṣe nǹkan tágbà bá sọ o ìwà. ara àtijọ́ ìgbésẹ̀ yóò sunwọ̀n sà kò sunwọ̀n rárá ni. so ẹ jẹ́ kí a gbé àṣà wa ká gbé lárugẹ. ìgbésẹ̀ tẹ́ gbé yìí sà ẹ gbé àṣà wa lárugẹ ara àwọn àṣà wa ni pé àwọn gbákejì òrìṣà wa sẹ̀ aláti gbé wọn lárugẹ. ọ̀nà méjì lẹ fi fojú tẹ́mẹ́lú wọn sà àkọ́kọ́ ẹ fi wọ́n wọlé wájú wa báyìí ìkejì òun máa fi hàn yín ẹ jẹ́ ká gbé yẹn sókè kẹrì sí i. ṣé àwọn pẹ́ yẹn ṣe ààrẹ ní ẹ̀ẹ̀kejì kọ́ ni nígbà tí ẹ jẹ́ ààrẹ àwọn oníkakí ní 1979 tẹ́ bá rántí ní 1979 ọkọ̀ lè bó sí nígbà ìmọ̀ kan máa sáré máa kà fún wa ní èdè Yorùbá máa túmọ̀ sí Yorùbá ní ṣókí fún wa ẹ má bínú gbogbo ẹni tí ẹ bá rí kí ni mo kàn fẹ́ mo fẹ́ kẹ́ rí ni mo fẹ́ tuntun ẹ̀ ṣe bá ṣe sí rí. ṣe nígbà wọn kọ́ báyìí sí pé the 1979 constitution and the process leading to it excluded traditional rulers from any major constitutional or legal role in the Nigerian government. Ọwọ́ yín ló ti wá sà. Ẹ gba agbára lọ́wọ́ wọn ní 1979. Bẹ́ẹ̀ ṣe máa ń sọ sí pé ọba àwọn gómìnà àti president ló ní agbára ẹ̀yin lẹ gbàgbára lọ́wọ́ wọn. Abẹ́ ti gbàgbé 1979 ó wà lórí òun ló àbí tẹ̀ mú un kà fún yín o. Òun mú un kà fún yín. By doing so, the military, ẹ má gbàgbé oníkàkílẹ̀ aṣọ kakílẹ̀ fi gba agbára lọ́wọ́ wọn. Sought to exclude traditional rulers from participating in partisan politics by disqualifying them from any elected positions at the local level. Traditional rulers were also disqualified from all governments, all governmental. Ṣé bẹ́ẹ̀ yẹn? Kí mo ti fẹ́ ka nǹkan sí mo fẹ́ fi nǹkan kún ni torí ọ̀rọ̀ yẹn ó ṣe pàtàkì kí from any governmental positions. Mo ń bọ̀ máa kan sáré fi kàn yín mo fẹ́ fi yẹn náà hàn yín mo fẹ́ kẹ́ rí fúnra yín.
kẹ́rì mọ̀ pé n tí mò ń sọ yìí kò sọ lásán ẹ gba agbára ẹ fún wọn ní ipò ẹ̀yin lẹ ṣe bí wọn ṣe ní agbára ń sìn ó ti ọwọ́ yín wá sà bí wọn ṣe ní agbára ó ti ọwọ́ yín wá ẹ jẹ́ kí n tún fìyẹn sáré fi hàn wá torí ó ṣe pàtàkì ẹ jẹ́ fìyẹn hàn wá. so gẹ́gẹ́ mo ṣe sọ wọ́n ní by disqualifying them from elected positions at the local level, traditional rulers were also disqualified from all governmental positions, including those in the cabinet. In addition, the introduction of the judicial review of the legislative means that traditional rulers will no longer be entirely dependent upon the good graces of Nigeria's elected leaders. Why then, with all the potential neutrality and all apparent lack of power, are political parties interested in which side the political fence traditional rulers sit? Part of the answer can perhaps be gleaned from our examination of the pre-1966 politics. So yẹn ọ̀rọ̀ ọjọ́ mi ni nǹkan tí mo kàn fẹ́ fààyàn bẹ̀ yẹn ni pé mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé ẹ̀yin lẹ gba agbára lọ́wọ́ àwọn ọba wa ní 1979 sá ẹ gba agbára lọ́wọ́ wọn ẹ wá ń sọ ọ́ sìn nǹkan tẹ́ sọ nìyẹn ẹ̀yin lẹ gba mo ti fi hàn yín mo ti ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ẹ̀yin lẹ gba agbára lọ́wọ́ wọn ní 1979 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí nǹkan tẹ́ sọ nílà mo fẹ́ kí ẹ gbọ́ fúnra yín. ẹ̀yin lọ́balọ́ba orí adé mo kí yín kú jókòó ẹ ṣe tẹ́ wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó ń láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì ẹ dìde. ìgbésẹ̀ yẹn kù díẹ̀ káàtó sá ẹ bá tiẹ̀ máa sọ kò yẹ kẹ́ sọ orúkọ bẹ́ẹ̀ síta wájú wa wọn ẹ fi àwọn ọba wa wọlẹ̀ ẹ̀yin tẹ̀lé gbé wọn sípò yẹn torí ẹ̀yin lẹ gbàgbára lọ́wọ́ ní 1979 sá ẹ̀yin lẹ gbàgbára lọ́wọ́ ní 1979 ààrẹ àtijọ́ ẹ̀yin lẹ gba agbára lọ́wọ́ wọn ó wà nínú ìwé tí mo fi ń hàn gbogbo ẹ̀yin tẹ̀ ń wo kínní ẹ pín ẹ yàwòrán ìwé yìí wọ́n ní tí ojú bá ń ṣe pín tó bí òwe fẹ́ yẹn gbà tí ojú bá ń ṣe pín ayọ̀ ìpín yẹn àwa fi hàn ojú báyìí pé ojú ló ń ṣe pín o ń tà ṣe nìyẹn ń tí ó wà lẹ́yìn sá ẹ̀yin lẹ yọ gba agbára lọ́wọ́ wọn ńgbà tẹ́ ẹ̀ ń wọ aṣọ kàkí ní 1979 ẹ̀yin lẹ gbà á kò lè yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́ bá lè máa bá àwọn ọba sọ̀rọ̀ ẹ̀ lè máa fi wọ́n wọlé níwájú àwa ọmọ àwa ọ̀dọ́ àwọn ọmọ ìlú torí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo wa máa wá ọba wa ńlẹ̀ á lè ń fi ara wa wọlé ni ẹfẹ náírà sọ pé ká gbé àṣà wa lárugẹ bẹ́ẹ̀ ṣe fi wọ́n wọlé níwájú wa kò gbá àṣà wa lárugẹ sà kò gbé lárugẹ àtúntò wa ń bẹ̀yẹn sà ẹ máa dákẹ́ ṣe àtúntò kan lórí ọ̀rọ̀ yẹn á dákẹ́ ṣe àtúntò kẹ́ fi kọ́ àwọn ọmọ wa pé tá a bá ṣe ẹsẹ̀ gbé o àtún padà sẹ́yìn àdẹ́lọ́ gbé ẹsẹ̀ àgbé síbi tó àgbégbèsè tó sunwọ̀n lẹ́yìn ẹ̀ pé kò sẹ́ni tó tóbi jù láti sọ pé a ṣe ẹsẹ̀ gbé a ṣe àtúnṣe òun rèé o ẹ má ẹ mọ̀ ẹ sọ kínní ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe kẹ́ fi kọ́ àwọn ọ̀dọ́ wa tó ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn pé tí àgbà bá sọ pé àwọn gbé ìgbésẹ̀ tí ò sùn tán rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ gbé ìgbésẹ̀ láti túnṣe ìyẹn wọ́n ń pè ní akíkanjú ènìyàn ọkùnrin àbóbìnrin lẹ́ẹ̀kan sí mo fi hàn yín sà ṣe rí ẹ̀yin lẹ gba ipò lọ́wọ́ wọn ní 1979 ẹ̀yin lẹ gbàgbára lọ́wọ́ wọn ẹ̀yin lẹ gbà á kò wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní agbára ẹ̀yin lẹ gbà á ó lẹ̀ kí àwọn tí wọ́n dẹ̀ kó wa lẹ́rú wọ́n dìídì sọ àwọn ọba wa di nǹkan báyìí pé kí àwọn gba gbogbo agbára pátápátá lọ́wọ́ wa àwọn náà wá gba agbára ẹ̀hún náà wá jókòó sórí agbára ẹ̀ mọ̀ pé wọ́n ń lò wá ní àwọn tí ẹ̀ ń dárúkọ president tán fún yín lórúkọ president tán fún yín ní gómìnà wọ́n ń ta àwọn nǹkan àlùmọ́ọ́nì wa wọ́n ń gbà lọ́wọ́ wa wọ́n ń rà á ní gbàǹjo lọ́wọ́ wa wọ́n á ta nǹkan tó máa fi ṣe lọ́pọ̀ fún wọn wọ́n á tà á lọ́rọ̀ fún ọ̀wọ́n fún wa wọ́n fi àjẹ wa ní sà ẹ jẹ́ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀
mi ò ní sọjú báyìí lọ sà àtúntò wà láàrin yẹn ó máa dákẹ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn sáwọn àwọn igbákejì òrìṣà wa wọ́n lè bí yín nú àní lẹ́yìn ẹ lè bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ẹ lè dọ̀bálẹ̀ fún àbí kọ́ dọ̀bálẹ̀ fún yín ń tẹ́ bá máa ṣe àmọ́ níwájú gbogbo àwa ọmọ ọ̀lú kò yẹ kó wáyé bẹ́ẹ̀ yẹn sà àtúntò àárín yẹn sà ẹ jọ àrọ̀ yẹn bá wa ṣe àtúntò kò gba ẹnu wa o àmọ́ ńgbà tó ti wáyé sìn torí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn kẹ́ má tiẹ̀ ṣe torí tiwa àwọn tó ń bọ̀ lẹ́yìn irú àwọn ọ̀wà wo là ń fi hàn wọ́n pé a lè máa rí àwọn ọba wa fín bẹ́yìn kódà a dẹ̀ láti gbé àwọn ọba wa sí ipò tí wọ́n wà tí wọ́n pé ńgbà tí wọ́n kọ́ lóru wọ́n gba gbogbo agbára lọ́wọ́ wọn wọ́n sọ wọ́n di ceremonial king àwọn tó ń darí ìlú wọ́n wá sọ wọ́n di àwọn tó yẹ pé ọkàn máa sọ pé ọba nìsan ọba lórí afẹ́fẹ́ yẹ ọba lórí ìgbádùn àwọn mílíkì ó tán pé àmọ́ láti darí ìlú irọ́ wọn fún wọn lágbára yẹn ẹ jẹ́ kí a rò kíní àsìkò tó queen wọn tó bẹ́ẹ̀ sí wọn tó ṣe bẹ́ẹ̀ sí queen wọn náà ó ṣe wáyé pé àwa ń jájú sọ́ba tiwa ẹ jẹ́ ká rò rẹ̀ sà àárín ẹ̀ sà ẹ bá wa tó àlùjù báyìí lọ sí zẹwà ló ń kí gbogbo wọlé báwo lè ṣe rọrọ sí àtúntò ó ti di ọ̀rọ̀ yẹn ti di àtúntò fún ààrẹ àtijọ́ Ọbásanjọ́ ìgbésẹ̀ tó ń gbé mẹ́yẹn ìgbésẹ̀ tó ń gbé yẹn kò bá mu ìgbésẹ̀ yẹn ò bá mu àtúntò ó ti di ọ̀rọ̀ ti di àtúntò ti wà láti ṣàtúnṣe yẹn ṣá sísẹ́ wà ló kí gbogbo ẹlẹ́kọ̀ọ́ sí o kò ní sọ àkúrẹ́ wà ẹ̀jọ̀ tẹ́ bá ṣe eré ètò ìbá àpín ṣeun ó dìgbà kan náà ṣeun ó dàbọ̀.